pé bọ̀dá Jídé sọ pé àwọn fẹ́ bá yín ṣe sẹ́yìn rẹ́dì. Báyìí àbí. Ṣé rí reason ni pé ìdí méjì. Ṣé láti ìgbà tí bùrà Tọ́pẹ́ ti kú, èmi ni mò ń tọ́jú ìyá yẹn, ìyá Ajogbajesu. Láti ìgbà tí bọ̀dá Tọ́pẹ́ Ajogbajesu ti kú. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ ń tọ́jú màmá yín. Gbogbo wa pátá la dẹ̀ mọ̀ pé Tọ́pẹ́ Ajogbajesu lẹ́yìn lójú ìyá wa. Ó fẹ́ràn ẹ̀ púpọ̀ jù. Ìyá yẹn ò stable, kò ní stable ẹ̀ ti dọ́là. Ṣé ń gẹ̀tì sí? Olú ọmọ. Now, nígbà tí Tọ́pẹ́ Ajogbajesu kú, ìwọ ẹnì kejì ló yẹ kí ìyá yẹn rí wípé Tọ́pẹ́ ti lọ ṣùgbọ́n Jídé ò jẹ́ mọ̀ ọ̀la. Tọ́pẹ́ ti lọ, ó yẹ kí màmá máa rí bọ̀dá Jídé àsọmọ wọn ni pé Tọ́pẹ́ ti lọ, Jídé ò jẹ́ kí n mọ àlá. Ó jẹ́ kó yé wa wípé family. Irọ́ o, ẹ fẹ́ sọ wípé láti ìgbà tí bọ̀dá Tọ́pẹ́ ti kú, bọ̀dá Jídé ò dọ́dọ̀ màmá. Mi ò parọ́ mọ́ wọn torí ẹ̀ ìgbà tẹ́yìn kan sọ mo ní we can also come online and defend. Ẹ̀yin ọmọ Nàìjíríà ní comment section ọ̀rọ̀ rẹ o, egun aláré Ajogbajesu twins, àbúrò Tọ́pẹ́ tó ṣaláìsí tí wọ́n pè ní Seyi Ajo, producer songwriter, òun rèé o. Èmi ni mo ní mò ń wá wọn nítorí akọ̀dédé gbọ́ wípé ẹgbẹ́ Ajogbajesu yìí báńdì fọ́nká kí bọ̀dá Tọ́pẹ́ tó kú. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ nǹkan tó ṣẹlẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tí èmi sọ pé mò ń wá wọn yìí ló wá padà wá bí gbogbo ọ̀rọ̀ jáde. Ó tọ́jú mẹ́rin tí bọ̀dá Tọ́pẹ́ ti kú báyìí. Wọ́n ní máa pé 4 years ní July. Bọ̀dá Jídé Ajogbajesu, bọ̀dá Seyi sọ wípé títí di èní táwọn ti sin bọ̀dá Tọ́pẹ́ dí ọ̀dọ̀ mọ́mí àwọn. Ẹ̀yin náà lè wà lórí láìfù kẹ́ máa wò ó. Tí bọ̀dá Seyi bá purọ́ mọ́ yín. Purọ́ mọ́ wọn lẹ́lẹ́dàá tí wọ́n náà. Now mi fẹ́ sọ̀rọ̀ lọ sí ọ̀rọ̀ wọn much. Okay, now ìfẹ́ béèrè kan lọ́wọ́ yín. Yes sir. Níbi táwa ń lọ ládé yìí. Bọ̀dá Jídé wọn ò bá yín ṣe. Èyí dẹ̀ ti fi ṣáàsì sílẹ̀ wípé kẹ́ ẹ bá wọn ṣe. Ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ò bá yín ṣe. Kí ni ẹlẹ́mọ̀ pé orin tá a kọ yìí wọ́n pe kíní kan ní ayé tì lórí orin. Ẹ̀tọ́ tó tọ́ sí ẹni tó kọrin. Tọ́pẹ́ ló voice. Bọ̀dá Jídé àwọn náà wọ́n gbé ìgbé wọ́n part àbí. But àwọn ọlọ́jọ́ ní band. Àwọn ọlọ́jọ́ gbogbo ilẹ̀ jọ ń ṣe. Ọ̀hún Ṣẹ́gun Dàbò sọ pé àwọn mẹ́rin làwọn jọ ní band. Ládélé Seyi Ajogbajesu composer. Tọ́pẹ́ Ajogbajesu lead vocal. Jídé Ajogbajesu ọkọ̀ part. Ṣẹ́gun Wonderful alájàsà. Ọdẹ ìṣèlú. Now ọ̀rọ̀ mi wá rèé o, nítorí wọ́n ní tí a bá ka ẹrú inú ẹrú abàjẹ́, àìfẹ̀sọ̀kébò sí ni òjò ààrẹ ní bá ní gbé. Tá a bá fẹ̀sọ̀ké ààrẹ ní bá ní gbé. Bọ̀dá Jídé àwọn òbá torí bọ̀dá Jídé à ń rí wọn dáadáa, wọ́n dẹ̀ live fine. Royalty tó wà lórí ẹ̀tọ́ tó wà lórí orin tí bọ̀dá Tọ́pẹ́ ṣe é lẹ̀, ọwọ́ ta ló ń dé sí. Bọ̀dá Jídé Ajogbajesu kì í ṣọmọ ìyá yín. Bọ̀dá Tọ́pẹ́ ni ẹjọ́ jẹ́ ọmọ ìyá. Pé Ajogbajesu náà tẹ́ bá wo fèsì mi, tẹ́ bá wo fèsì ẹni tó kú, tẹ́ máa ti mọ̀ pé ìyá ni wá, ìyẹn kò ní àní. Ṣé ń gẹ̀tì nsìn? Ẹ̀ṣin yẹn lé ní. Ṣé rí èjì ní pé gbogbo ohun tá a bá ń ṣe láyé ká máa fi ọ̀rọ̀ náà sí. Tá lọ bá lọ báyìí, àbọ̀ bọ̀. Ṣé ẹ̀dẹ̀ rí ọmọ kékeré ṣòro ṣẹ̀? Torí kò ní gbàgbé. Ẹ ti understand nìyí? Yes. Màá sọ̀rọ̀ mi lówe torí mi ìwà bí láti wá jáyàn kún bó àbí láti wá ba èèyàn jẹ́. Lójú àwọn èèyàn á dàbí ẹni pé ó ti rí bí ń ṣe bákan, ó ti rí bí ń ṣàwọn kan. Ṣùgbọ́n bá mi láàrin ibi àti ṣe dáadáa. Wọ́n ṣe dáadáa. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ wọ́n mọ̀ wá. Nígbà tí bọ̀dá Tọ́pẹ́ wà láyé, wọ́n ṣe dáadáa. Lẹ́yìn ìgbà tí bọ̀dá Tọ́pẹ́ kú tán, wọ́n ṣe dáadáa. Tán bá ṣe dáadáa, èmi rẹ́dí. Nǹkan tẹ́mi ti expect ni pé nígbà tí bọ̀dá Tọ́pẹ́ kú pé gbogbo tó lọ́n fún mi lágbára, mo fi olùjọ mú búra, mo sọ fọ́nà mo ní gbogbo tó lọ́n bá fún mi lágbára ni màá fi push ìbàjẹ́. Bí mo ṣe ṣe fún bọ̀dá Tọ́pẹ́ ni màá ṣe fún ìbàjẹ́. Nígbà tí èmi ò mọ̀ yín pé àwọn nínú mi sí torí ẹni olórin kan pè mí nílùú Ìbàdàn nígbà tó gbọ́rọ̀ yẹn wọ́n ní àwọn pé bọ̀dá Jídé Ajogbajesu
nígbà tí bọ̀dá Tọ́pẹ́ kú tán pé Jídé fa àbúrò rẹ̀ Ṣèyí mọ́ra composer lòun songwriter lòun òun ló compose fún yín fàmọ́ra Tọ́pẹ́ ti kú kíwà ti Ṣèyí kẹjọ máa ṣe lọ ẹni yẹn sọ fún mi pé òun lè dúró sọ bẹ́ẹ̀ fún bọ̀dá Jídé òṣèlú èèyàn mi ni bọ̀dá Jídé mo mọ̀ dáadáa ó mọ̀ mí dáadáa wọ́n ní bọ̀dá Jídé sọ wípé torí mo ti pe nọ́mbà bọ̀dá Jídé náà méjì bọ̀dá Jídé ò gbé kọ́ọ̀lù tèmi náà àǹtí Bọ́lá Anákò wọ́n pe bọ̀dá Jídé báyìí lójú mi lánàá bọ̀dá Jídé sọ pé kò sọ̀rọ̀ lórí ẹ̀ olórin yẹn pe bọ̀dá Jídé pé káyàn tí wọ́n jọ máa ṣe wọ́n sọ wípé àwọn ò lè bá yín ṣe wọ́n ò pé kí ló le tó bẹ́ẹ̀ ṣe bẹ́jọ́ bẹ̀rẹ̀ ni. ó ṣe ìlú náà lẹ́nu because èmi gan ló yẹ kí n wà ní situation yẹn. ẹ̀yin lóye kásán pàdé bá wọn ṣe. ó yí pé kò sí nǹkan tó lè gbé mi àti wọn. ọjà ìfẹ́ bèrè béèrè kan. tó dẹ́wà sẹlẹ̀ ni o Celestia ọmọ yẹn ó kàn máa ń ta sọ fún wa aládùúgbò ní oní gbogbo 2020 2019 o ọ̀wà láìta láìsúmọ́ bíi láwà sí láwà mi ò parọ́ o so àyà mi kàn já ni pé mo wá sọ fún ọmọ yẹn pé àkí ni mo ṣe pé mi ò ṣe nǹkan kan ó lóun rí náà sí mi sẹ́ pé mo ṣaláìsí sẹ́ I swear to God wàláì mo ṣe sá kúrò lẹ́kọ̀ọ́ ǹjọ́ yẹn nìyẹn mo dẹ̀ sá lọ sí Ìbàdàn mo lọ bọ́ ọmọ yẹn lé mo sì lọ bá ń lé nìyẹn ọmọ yẹn dẹ̀ mú mi lọ ṣọ́ọ̀ṣì wọn lọ́dọ̀ àwọn Sẹlẹ̀ wàláì mi ò parọ́ o yìí tí mò ń sọ ẹ̀ mi ò parọ́ mo lọ bọ́ ọmọ yẹn a dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì wọn ìyá Celestia yẹn wá sọ fún mi pé mo fẹ́ lọ travel ìgbà yẹn mo sì ṣẹ̀ṣẹ̀ ṣe visa Canada ni ó ní ṣùgbọ́n tí n bá ti travel yìí dé ó ní nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí mi oògùn alájẹ I swear to God ó ní nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí mi ó ní nǹkan yẹn máa dẹ̀ lọ fà gan ó ní máa fọ́ ó ní mo fẹ́ lọ ó ní máa rí travel yẹn lọ ó ní ṣùgbọ́n tí n bá dé nǹkan burúkú máa ṣẹlẹ̀ sí mi àyà mi kàn já ni ọ̀dọ̀ ọmọ yẹn ọjọ́ méjì mo fi sùn lọ́dọ̀ ọmọ yẹn tẹ́ bá rò bóyá mo ń pa ọmọ lè gbé ọmọ yẹn wá live video I swear to God Celestia ni ó sì sọ mo wá kọ́kọ́ àyà mi wá já pé mi ò fẹ́ kú pé kí ni mo wá ṣe báyìí ọlọ ìgbà yẹn mo sì ṣẹ̀ṣẹ̀ rálé tán ni fẹ́ǹsà mi náà ṣẹ̀ṣẹ̀ jò náà ni mo wá ń fọ́ pé ẹ gbà mí ẹni yẹn wá sọ wípé kí n lọ ra pé mo máa nídìí láti ra ṣé pẹ́pẹ́yẹ kọ́ ló pè ní èwo lòun tó máa ń wà nú omi ẹ̀yìn fáǹsì náà ṣé pẹ́pẹ́yẹ ni àbí tó máa ń wà nú omi yìí èyí tó máa ń wà nú omi ṣé pẹ́pẹ́yẹ ni pẹ́pẹ́yẹ lẹ́ni yẹn wá ní kí n lọ rà mo ṣàfẹ́ ni yẹn lówó pé ó yá tí n bá ti lọ ra pẹ́pẹ́yẹ ó ní pé kí n fi ṣèrà padà pé nǹkan yẹn ó máa rí kọjá lórí mi pé kí n fi ṣe pẹ́pẹ́yẹ mo wá ní mo ti gbọ́ pé máa rà mo ṣàfún wọn lówó àìsàn ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ rí pẹ́pẹ́yẹ lọ́jà ṣẹ̀ mo dẹ̀ ti sún ọjọ́ kìíní lọ́dọ̀ ọmọ yẹn mo ti sún ọjọ́ kejì èmi ò dẹ̀ kí jẹ oúnjẹ olóúnjẹ àti kékeré báyìí tí mẹ́mi ti bí mi oúnjẹ mẹ́mi nìkan mo máa ń jẹ ìgbà tí mẹ́mi ṣaláìsí gan mo lọ́ máa ń ra oúnjẹ ń ta ni mi ò kí jẹ oúnjẹ olóúnjẹ kò lè lọ lẹ́nu mi rárá ọmọ yẹn mo sáà sún lọ́dọ̀ ọmọ yẹn mi ò sáà jẹun lọ́jọ́ yẹn ó di ọjọ́ kejì mi ò tún rí gbófà stoner dẹ̀ lèmi sáà ìyá yẹn ò sáà rí pẹ́pẹ́yẹ dọ́ọ̀kì yẹn lọ́jà ó sì sọ pé mo lè rẹ ẹran pé mo lówó ẹran mo kàn tó ní mo ti gbọ́ ni mo dẹ̀ rẹ ẹran yẹn mo wá rẹ ẹran yẹn báyìí ṣe wà láìtàláì mo sì pa àwọn ọ̀rẹ́ mi kan bàdàn nìyẹn pé ọ̀hún ọmọ yìí mo ti wà ní Ìbàdàn láti bíi 2 days pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ àwọn ọ̀rẹ́ mi yẹn ṣe ní kí n kó lọ́dọ̀ ọmọ yẹn nìyẹn pé ó fẹ́ scam mi ni pé ọmọ yẹn ń parọ́ ni ọmọ yẹn dẹ̀ lóhùn parọ́ sẹ̀ ọmọ yẹn Celestia gidi ni ọmọ yẹn rí iná ó ní gbogbo àlóhùn ló máa ń sẹ̀ mo dẹ̀ rẹ ẹran yẹn mo ti sá kó lọ́dọ̀ ọmọ yẹn lálẹ́ ọjọ́ kejì nìyẹn kú ti mọ̀ kí n dúró di ọjọ́ kẹta I swear to God mo sá kó lọ́dọ̀ ọmọ yẹn báyìí lásán ìgbà tán yín mi ń bọ̀ báyìí lásán ọmọ yẹn gbà tí ìyá Celestia yẹn máa padà pè mí ìyá Celestia sọ pé ẹran tí mo rà yẹn ló ní ò jẹ́ kí n kú pé tó bá yẹ pé mi ò rẹ́ran yẹn ni pé mo máa kú I swear ó lẹ́ran yẹn òun ò tí ì pẹ́ran yẹn dì sí wọ́n dẹ̀ fẹ́ ràn mí báyìí ó ní ẹran yẹn ó ní tó bá yẹ pé mi ò rẹ́ran yẹn ni ó ní mo máa kú I swear mo fọ́sẹ̀ èmi gan tó fọ́ pé ẹ gbà mí ṣé pé kíní ìrírí báyìí wàláì mi ò múlẹ̀ o I swear to God nǹkan tó rí gidi ni wàláì ajẹ́lẹ́lẹ́ tí n bá múlẹ̀ kí n má ràjẹ́ jẹun ń múlẹ̀ wàláì mi ò parọ́ òótọ́ gidi mo ń sọ wàláì tí wọ́n àmọ́ parọ́ màá mọ́ ṣépè fúnra mi ni tí mi ò tí ì jẹun àgbà yẹn báyìí èmi gan fọ́ pé ẹ gbà mí Celestia yìí àwọn Christian yìí wọ́n lọ fà gan o tó bá yẹ pé mo